Ó ti di gbọ́nmi-sí-omi-ò-tó báyìí bí ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe gbé wanted lé arákùnrin tí a mọ̀ sí wèrè olórin tí a tún ń pe orúkọ rẹ̀ ní Portable Ọmọlálọmí. Àwọn kan tún ń pè ní Zazu ṣùgbọ́n orúkọ rẹ̀ gangan òun ni Habib. Kí ló ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Wọ́n ti gbé wanted lé Portable báyìí ní dédé àkókò yìí. Lánàá òun ni wọ́n gbé wanted lé Portable. Wọ́n tún wáá fi pẹ̀lú rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá àwọn rí Portable mú wá sí àgọ́ wọn tàbí ó mọ ibi tí Portable bá wà wípé àwọn ní ẹ̀bùn ribiribi kan tí àwọn ó fún ẹni náà. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká túyàyà sí ìgboro báyìí kí a máa wá Portable kiri torí ẹ̀bùn ńlá ni ìjọba ìpínlẹ̀ Ògùn àti àwọn tó wà ní agbára ní police force ní Ògùn State, gbogbo wọn ni wọ́n sọ wípé àwọn yóò fún ẹnikẹ́ni tó bá àwọn rí Portable, àwọn yóò fún ní ẹ̀bùn ribiribi. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká bọ́ sígboro báyìí kí a máa wá Portable kiri o torí wípé ó ti ṣẹ̀ sófin. Nǹkan tó yẹ kí Portable ṣe ni wípé ó yẹ kí ó lọ sí àgọ́ ọlọ́pàá nígbà tí wọ́n invite rẹ̀. Ó yẹ kó ti lọ síbẹ̀ o, kó ti lọ ṣe àwọn nǹkan tí ó yẹ kó ṣe, ṣùgbọ́n instead tó yẹ kí Portable ṣe bẹ́ẹ̀ ṣe ló na pápá bora tí ó sá lọ. Ó dàbí pé Portable tiẹ̀ sí ní Nàìjíríà mọ́ lọ́wọ́lọ́wọ́ bí a ṣe ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, kí ló ń ṣẹlẹ̀? Ẹ kú dédé wòyí, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣàlàáfíà lẹ́wà. Lónìí, ìròyìn ní ṣókí nípa Portable bí wọ́n ṣe gbé wanted lé òun là mú wá fún yín lénìí. Ìròyìn wa ní ṣókí lénìí nìyí. Ọpẹ́ Ọmọ Àjíbóyè lóníròyìn yín. A kò ní rí jù báyìí lọ. Ó dìgbà.